Ẹ̀yin èèyàn wa, ilé-ẹjọ́ wọn tuntun fẹ́ mú Oríyọmí Hamzat àti arábìnrin tí ẹ̀ ń wò lójú àwòrán yín yìí tí à ń pe orúkọ rẹ̀ ní Queen Naomi. A rò wípé ọ̀rọ̀ náà ó ti tán ni bí wọ́n ṣe ti kúrò ní ọgbà ẹ̀wọ̀n. A kò mọ̀ wípé ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀rín àwọn òbí àti Oríyọmí Hamzat pẹ̀lú Queen Naomi àti principal school Islamic school tí wọ́n ti fẹ́ ṣe àpèjẹ ọ̀hún. Wàhálà ti tún ṣẹlẹ̀ báyìí, wàhálà ti ṣẹlẹ̀ ó ti di gbọ́nmi-sí omi ò tó, ó ti di yánpọnyánrin báyìí. Ọ̀rọ̀ yìí kò yé wa mọ́, ọ̀rọ̀ yìí ó ti tojú sú wa báyìí, ó sọ sí ni lẹ́nu, ó tún buyọ̀ sí i. Bẹ́ẹ̀ sì ni itọ́ kò ṣeé tunù, iṣó kẹ̀dẹ̀ rèé kò ṣeé gbémì. Kí la ó ṣe báyìí? Kí la ó ṣe? Ọ̀rọ̀ yìí kò yé wa mọ́. Tí ẹ bá fẹ́ gbọ́ kókó inú ìwé ìròyìn yìí, ẹ gbìyànjú láti wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí a lè máa sọ gbogbo rẹ̀ fún yín. Ẹ máa bá wa kálọ. Lónìí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí, ìròyìn jẹ́ kó yé wa wípé Oríyọmí Hamzat àti Queen Naomi pẹ̀lú principal Islamic school ọ̀hún, wọ́n ti sọ wípé wọ́n tún máa padà arrest wọn o. Wọ́n ní àwọn ọlọ́pàá tún máa padà gbé wọn torí wípé cháàjì tí wọ́n cháàjì wọn sí kóòtù ní ìgbà náà lọ́hùn-ún, wọ́n ní wọn ò tí ì rí yọ. Ẹ̀sùn apànìyàn àni wọ́n fi fún àwọn arákùnrin àti arábìnrin yìí. Ẹ̀sùn apànìyàn òun náà cháàjì wọn fún o. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Ṣé kí àwọn òbí kí wọ́n sọ wípé àwọn ò ṣẹjọ́ mọ́ ni, àbí kí ló yẹ kán ṣe? Ẹ̀yin olólùfẹ́ wa, nǹkan tí ẹ bá rò pé ó yẹ kán ṣe, ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. A kò ní rí jù báyìí lọ. Ó dìgbà.